àṣírí ti tú o. Àṣírí àwọn amòòkùnsìkà tí wọ́n gbé àwọn ẹbí Pẹ̀nkẹ̀lẹ̀ tí wọ́n fẹ́ fi dá wọn lóró. Ìṣẹ̀dá àwọn ìbejì ó ti tú wọn láṣìírí o. Ọwọ́ ti tẹ̀ wọ́n o. Irú àwọn èèyàn wo wọ́n jẹ́? Ará ibo ni wọ́n? Ṣé wọ́n rán wọn ni àbí wọ́n ránra wọn? Ẹ gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́. Ọjọ́ àbámẹ́ta sátidé yìí òun náà ni ìròyìn ayọ̀ gbòde nílùú Ìbàdàn tí olúkálùkù sì ń yọ̀ láwọn orí ayélujára wípé àwọn ọlọ́pàá ti dóòlà àbúrò Adélabú Adébáyọ̀, ìyẹn arábìnrin Ọláìdé Bùsáyọ̀ Adégòkè John Paul àti àwọn ìbejì rẹ̀ méjèèjì ẹni ọdún 12 Peter àti Paul. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe wí, wọ́n ní lóòótọ́ ni àwọn ti dóòlà àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí. Wọ́n ní nǹkan bíi aago 2 àbọ̀ alẹ́ ní ọjọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ 6 oṣù kẹfà ọdún 2026 tá a wà yìí làwọn dóòlà wọn. Nígbà tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀, ẹni tó jẹ́ alukoro ọlọ́pàá ní Nàìjíríà DCP Anthony Okon òun ló fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ o. Ó láwọn ọlọ́pàá ti ṣiṣẹ́ takuntakun, wọ́n gbìyànjú débi pé wọ́n lérò láǹfààní láti dóòlà àwọn mẹ́tẹ̀ẹ̀ta kúrò ní àkàtà àwọn ajínigbé. Ó ní lẹ́yìn táwọn dóòlà wọn tán làwọn tún rán àwọn agbébọn àwọn afurasí ajínigbé tájí àwọn mẹ́tẹ̀ẹ̀ta gbé àwọn rán méjì lọ sọ́run alákejì nínú àwọn tó jí wọn gbé ọ̀hún kó tó di pé. Ṣùgbọ́n síwájú ohun gbogbo, torí ìwádìí alágbára ń lọ lọ́wọ́, ìwọ̀nba náà la gbọ́dọ̀ sọ, ṣùgbọ́n àmẹ́nubà díẹ̀ ńbẹ̀. Ẹ jẹ́ kí kọ́kọ́ sáré pè wá ṣàkíyèsí kan lọ́nà mẹ́ta. Àkọ́kọ́ ni pé ìgbà tí ọ̀rọ̀ àwọn ọmọ yìí ṣẹlẹ̀, tàbí kí n sọ pé ìgbà tọ́rọ̀ àwọn ẹbí yìí ṣẹlẹ̀, tó rà mọ̀ pé ìyá àtàwọn ọmọ yìí, àwa kan à ń tara ìdílé yìí à ń tara wọn ṣàṣìṣe kan. Gbogbo ojú wọn tó bá ń pariwo pé Ọlọ́run mú wọn nítorí pé Pẹ̀nkẹ̀lẹ̀ jẹ́ ọ̀kan lára àwọn tó ń darí ìlú, tó ń darí orílẹ̀-èdè Nàìjíríà, bóyá nígbà kan rí àbí lọ́wọ́lọ́wọ́. Táwa ń wò pé Ọlọ́run mú wọn, bó ṣe yóò rí nù, tí wọn bá máa gbé ara wọn kò ní dáa, tí wọn bá máa gbé ara wọn wọn ò ní mójútó. Ọ̀rọ̀ yẹn ò dáa o, ó kù díẹ̀ káàtó o. Ṣé rí táburú bá kànyàn, kódà bọ́jọ́ ta rẹ̀, fílẹ̀ fọlọ́run. Níwọ̀nba àgbà tí kì í bá ti sára àwọn afẹ̀míṣòfò láburú lè kàn tá a lè gbàlù tá a mọ̀ jó. Ṣùgbọ́n àwọn tó jára wa tó bí àṣìṣe kọ̀ọ̀kan ni là ń wò ní ọ̀rọ̀ wọn láti wá wò pé nítorí ṣẹlẹ̀ sí wọn yìí bí kan pa ẹni tí ò dá sí wọn dá sẹ́lòmíì, ẹni tí ò wúlò fún wọn wúlò fẹ́lòmíì. Ẹ má jà máa rora wa pin mọ́ bí nǹkan bá ti ṣẹlẹ̀. Àwa gan tá à ń check àwọn èèyàn yìí tá à ń sọ pé wọn dáa, sáwà gan dáa. Ó níbi tí kálukú kù sí nínú nǹkan tí màá gbà lọ́wọ́ Pẹ̀nkẹ̀lẹ̀. Bẹ́ẹ̀ gbogbo ẹni táburú bá ti ń kàn, inú mi kì í dùn sí, torí pé Ọlọ́run ò ní permanent customer. Tẹni tó dé la rí, àmọ́ tẹni tí ń bọ̀ kọ́lọ́run má jẹ́ aburú kẹ̀mí àti yín. Tójò bá ń payọ̀, ìwọ̀nba lórí gbọ́dọ̀ dúnú mọ́, torí òun ń bọ̀ wá mú. Kéèyàn máa jẹ́ fún gbogbo àwa tí a fi ìtara tàbí pé inúnibíni tá a fi ń sọ̀rọ̀ tàbí tá a wò pé bó ṣe yẹ kó rí rèé lórí pé bí wọ́n ṣe kó wọn ò dáa. Àkọ́kọ́ nínú tá a kọ́kọ́ gbọ́n àwò lóye ni wípé àwọn ọmọ tí wọ́n kó yìí kì í ṣe àwọn ni wọ́n ń ṣèjọba. Àwọn ọmọ tí wọ́n kó yìí kì í ṣe àwọn ni wọ́n ń control Nàìjíríà. Kì í ṣe àwọn ni wọ́n ṣe mínísítà tí wọ́n bá mójútó ọ̀rọ̀ ọ̀nà. Kí wọ́n á ló dé tẹ́gùn ogun bàbá lẹ́sẹ̀ lóko táà ní ká wá mọ́ yó lẹ́sẹ̀ ọmọ. Ó kù díẹ̀ káàtó. Àkọ́kọ́ nu. Ẹlẹ́lẹ̀kejì ńbẹ̀, mo mọ̀ pé bí wọ́n ṣe rí àwọn ọmọ yìí, ní tí ó tún máa gbọkàn àwọn èèyàn ni pé nígbà ó ti jẹ́ tiwọn wọ́n wá rí subhanallah. Ẹ jẹ́ á máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, ẹ jẹ́ á máa ṣe sùúrù o. Kò mú ọ̀lọ̀, kò ní pé kó lóun ọmọ lọ. Ṣé tí ọmọ bá lọ, ṣé kí wọ́n mọ̀ wá? Kò sí ní tó lè sọnù. Àwa náà ni. Ẹ má jà sọ bẹ́ẹ̀. Àkọ́kọ́ àwọn nǹkan kan yàtọ̀ síra wọn. N tó yàtọ̀ rèé, bandit ó yàtọ̀ sí kidnapper. Àwọn kidnapping ni ó rọrùn láti track ju bandit lọ. Kì í ṣe pé wọn ò mọ ibi tí bandit wà.
ṣùgbọ́n ó kan ni wọ́n ń ta ẹṣin lọ́rùn, màálù lè ní rẹ̀ ọkẹni tí ọ̀lọ́ rèé rà wá. ẹ̀yin náà rí pé ó dì bẹ́ẹ̀ ní sẹ́ náírà kan péré ni wọ́n ń ta ẹṣin lájùlé ọ̀run, kódà wọ́n tún fi màálù sẹ́yìn rẹ̀, màálù tó níké, ṣùgbọ́n ta ló fẹ́ lọ rà wá lájùlé ọ̀run? ẹ lọ rà àwọn bandit. ṣùgbọ́n àwọn kidnapping tó pé wọ́n kàn fẹ́ jẹun tàbí wọ́n fẹ́ kìtì olóṣèlú bá dé, gbogbo bọ́rọ̀ yẹn ṣe jẹ́ ẹ padà gbọ́, a ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́. nítorí yẹn kàn ṣe ni pé ẹ bá wa ẹ bá share fídíò yìí kẹ́ ẹ like kẹ́ ẹ dẹ̀ subscribe, ẹ bá wa ẹ follow àkáǹtì, ẹ follow page yìí lè jẹ́ pé kí àwọn information tó bá jẹ́jẹ́ ní information kó lè máa dọ́dọ̀ yìí. ẹ̀yin kọ́ yìí, ìyàtọ̀ wà ńbẹ̀ tó pọ̀ gan, ìyàtọ̀ wà ńbẹ̀ tó pọ̀ gan. àkọ́kọ́ a kí àwọn agbófinró tí wọ́n ṣiṣẹ́ yìí. ẹ̀yin agbófinró lèmi fẹ́ bá sọ̀rọ̀ kó tó di pé màá kọjú síjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ká tó wá tu pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ bí iṣu ṣe kú bọ́bẹ̀ ṣe bẹ́ lórí àwọn tí wọ́n kidnap àwọn èèyàn yìí. a kì í yẹ kú iṣẹ́ o, yínníyínní kẹ́ni lè ṣe míì, tẹ́ ẹ bá ṣe tó kù díẹ̀ káàtó náà á sọ, èyí tẹ́ ẹ bá tún ṣe náà tó dáa ó di dandan ká lò yín lọ́gọ̀ọ́ ẹnu. ṣùgbọ́n iṣẹ́ yìí ẹ jẹ́ kó máa tẹ̀síwájú bẹ́ẹ̀ ṣiṣẹ́ yìí, ẹ má jẹ́ káwọn èèyàn máa rí nírìí pé torí kó jẹ́ àwọn alágbára ni, ẹ má jẹ́ káwọn èèyàn máa rí nírìí pé àbówó dọlẹ̀ ńbẹ̀ ni àbí kinní kan dọlẹ̀ ńbẹ̀ ni. bẹ́ẹ̀ a mọ̀ pé bá a ṣe pe ọmọ tálákà ká sì pọ̀ ọmọ ẹrú, bẹ́ẹ̀ kọ́ la sì ṣe pọ̀ ọmọ olówó. ẹ má jẹ́ káwọn èèyàn máa rí bẹ́ẹ̀. ẹ ń gbìyànjú, ẹ rí i pé mo ṣe fídíò kan náà tí mo fi ròyìn àwọn agbófinró, pàápàá jùlọ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ètò ààbò ẹ jẹ́ kó dúró re, pàápàá jùlọ nípínlẹ̀ Ọ̀yọ́ tíátíá, torí pé kíní ìkíní mi ó tún yàtọ̀ sí kíní ìkíní wa. kò sí ní tó dáa tó pé kó jẹ́ pé gbogbo orílẹ̀-èdè Nàìjíríà kí ètò ààbò máa ṣáájú, kí gbìyànjú ẹ̀yin agbófinró tá à ń rí yìí kó máa tẹ̀síwájú. gbogbo àwọn agbófinró tó yẹ pé mọ́sínì tìketìke wọ́n máa léèkì, ẹ bá wa kíyèsí wọn. gbogbo àwọn agbófinró tí wọ́n ń dúró ní checking point, ẹ bá wa pa wọ́n láṣẹ, ẹ bá wa bá wọn sọ̀rọ̀ káwọn gan máa wà alert. torí wípé tó bá ṣe pé wọ́n kàn ń chẹ́ẹ̀kì ọkọ̀, wọ́n kàn ń pàṣẹ wa, a lè máa rí lákòókò ikọ́ bíi delay, ṣùgbọ́n lákòókò yìí kì í ṣe delay ìbọn. ẹ ṣe ètò tó yẹ, torí gbogbo àwọn tí wọ́n ń gbébọn kọjá, tí wọ́n ń gbọ́ta àbọn kọjá, tí wọ́n ń gbégbá kọjá, ibi tí checking point wà níbi tí wọ́n ń gbà kọjá, tí ó bá sálábọ̀dé nínú agbófinró, ìyìn rò pé ẹ̀kọ́ pọ̀lọpọ̀ ṣé ó máa wà successful báwọn bí àwọn ẹni bí ṣe ń ṣe tó ń wà successful. ẹ kíyèsí àwọn tí ń jẹ́ ọ̀bàyéjẹ́ láàrin, yàtọ̀ fún tàwọn aráàlú. tó bàyéjẹ́ bá ti wà láàrin agbófinró, ẹ̀mí ẹ̀yin agbófinró gidi gan náà ò dé. ẹ̀yin ọmọ ológun ẹ kíyèsí àárín yín, agbàbọ̀dé wà láàrin yín, ìyẹn ò jẹ́ kẹ́ ẹ ráwọn iṣẹ́ yìí ṣe successful. òye làwa ń wò, torí pé Yorùbá ní bọ́mọ eke bá ṣubú awo wájú, tágbà bá ṣubú awo ẹ̀yìn wò, tọ́lọ́gbọ́n ayé bá ṣubú yóò wájú yóò wẹ̀yìn, yóò sì wo bí ó ti ṣubú. ẹ já kíyèsára. ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ lọ rèé ṣètò tó yẹ pẹ̀lú ìjọba àpapọ̀. àwọn ọmọ tí ń bẹ láhàámọ́ yìí kò ìdùnnú ò sí nínú ìlú. gbogbo yín náà lẹ́ ń lé 2027 ọ̀nà dà tẹ́ ẹ fẹ́ fi dupò yìí, tẹ́ ẹ fẹ́ fi wọlé, tẹ́ ẹ bá wọlé ṣe lè fara rẹ lò. àbí sáwọn tán mọ wọn tẹ́bí wọn tẹ́gbẹ́ wọn tó wà ńbẹ̀ yẹn sí wọn á súre fún yín. a mọ̀ pé a ti dóríta ọ̀nà ti pin o. ṣùgbọ́n mi mọ̀ wípé tí ẹrù bá kọlẹ̀ tó bá kòkè ó níbì kan tá a gbé e sí. apára ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan kan ti ń bẹ ńlẹ̀ ìmọ̀ o, ó ti dà papọ̀ ìjọba àpapọ̀, torí wípé àfẹ́kàn ọmọ tí ń bẹ ńbẹ̀, àfẹ́kẹ́mi wọn ó ṣòfò. ẹ̀yin àgbààgbà ìlú, ọ̀pọ̀lọpọ̀ mọ́rẹ́ nìkan tó sọ̀rọ̀ nígbà tẹ́nìkan ní àwọn lọ́balọ́ba wa, èmi náà mo sọ, ẹ̀yin gan ẹnì kọ̀ọ̀kan àwọn lọ́balọ́ba ó kàn wọ́n, a mọ̀ pé wọ́n láṣẹ lẹ́nu. ó ní lójú ibi tágbára wọn dẹ̀ mọ́ níbi ọ̀rọ̀ insecurity, ṣùgbọ́n no matter how wọ́n láǹfààní àti bá àwọn aláṣẹ sọ̀rọ̀ táwọn aláṣẹ ò bá gbọ́rọ̀ tiwa.
gbogbo ẹni tó bá mọ ẹnjìníà Ṣèyí Mákindé rí, ẹ bá wọn sọ̀rọ̀, ẹ pè wọ́n tùbí nùbí. Bẹ́ẹ̀ ni, kí wọ́n yọ owó òṣèlú kó bí n tó wà nílẹ̀ yìí. Ẹni tó bá súnmọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ẹ bá wọn sọ̀rọ̀ kí wọ́n yọ owó òṣèlú kó nínú tó wà nílẹ̀ yìí. Bí bẹ́ẹ̀ kọ́, nǹkan ó bàjẹ́ ju bó ṣe yẹ lọ. Mo nígbàgbọ́ pé tí ààrẹ àti gómìnà ìpínlẹ̀ ìlú kan tí wọ́n bá jọ fọwọ́sowọ́pọ̀, orí kan tó wúlò ó ṣàǹfààní, orí méjì ó ṣàǹfààní ju orí ẹyọ kan lọ, torí ìrònú kan ni ó wà lórí ẹyọ kan. Orí méjì tó wúlò tó bá ronú papọ̀, ó ṣeé ṣe káwọn nǹkan kan ó ṣe kó rí bó ṣe yẹ kó rí, torí gbogbo ohun tí àwọn ẹni yìí ń demand, ẹ̀yin gangan mọ̀ pé tíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ò lè fulfill ni. Tó bá fulfill á jẹ́ pé kò fẹ́ràn wa ni. Ẹ jẹ́ ayọ̀ tẹlẹ́yàmẹ̀yà ẹ̀sìn kúrò ńbẹ̀. Gbogbo mùsùlùmí tó bá sá sí kọ̀rọ̀ tí bá ń support bandit yóò rò tìrantìran ni. Kí ló dé tá a fẹ́ máa jọ tanra wa jẹ? Gbogbo wa mọ bí obìnrin tí bímọ ká tó pé kọ́kọ́ dì í ná. Àwọn nǹkan kan ti wà tá à ń dà pọ̀ tí ò jọra wọn. Ẹ mọ̀ jẹ́ abá débi pé bàbá ò bímọ tàbí wọn ò rí irú wa yìí tá a tiẹ̀ lápá àrùn wájú tá a ní tí wọ́n wà pàdé wa lọ́nà tí wọ́n yọ̀ bẹ́ẹ̀ tí wọ́n gbé a ti fẹ́ bọ́rọ̀ ẹ̀sìn níbẹ̀, which is tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. Ọlọ́run kàn lo àwọn bandit yìí láti máa dá wàhálà sí wa láàrin ni. Ìyẹn kọ́ ló kàn, argument kọ́ ló kàn. Ni wọ́n lọ gbé lágbájá, wọ́n lọ rí gbé tàmọ̀dò, wọ́n lọ rí gbé làkàṣègbè. Èmi kàn rọ gbogbo ẹ̀yin aṣíwájú ẹ̀sìn náà tẹ́ ń sọ̀rọ̀, pàápàá jùlọ bàbá mufti Ìwó, gbogbo ẹ̀yin aṣíwájú ẹ̀sìn tẹ́ ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bandit tàbí tẹ́ ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ sẹ̀ríà. Ẹ̀yin gangan tí ń pe mọ́gàjí mọ́gàrà, ọ̀pọ̀lọpọ̀ yín ló ti ń kira rẹ̀ mọ́fá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tẹ́ ń sọ. Ẹni tó bá já síwájú ẹ̀sìn tàbí tó já síwájú níbìkan, ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló gbọ́dọ̀ máa jáde lẹ́nu rẹ̀, ọ̀rọ̀ sùúrù ló gbọ́dọ̀ máa jáde lẹ́nu rẹ̀. Ṣùgbọ́n ká máa pé tí wọ́n bá gba nǹkan á dàrú ni, tí wọ́n bá gba nǹkan á bàjẹ́ ni. Kò sí bẹ́ẹ̀ sì máa sọ orú ọ̀rọ̀ báyìí tí nǹkan tó jọ tí ó ṣẹlẹ̀ tí wọn ò ní sọ pé yín ni. Wọ́n sọ pé yín ni. Ibi tá a bá ti ń jẹun bí ikún ọlọ́pọlọ èèyàn ò ní sọ̀rọ̀ kẹ̀lẹ̀bẹ̀ ńbẹ̀ tọrọ mọ̀ pé yọ pàǹtọ́ dáa jẹ́. Àwọn ìlànà tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ń lò kì í ṣe ìlànà tí wọ́n fi pé èèyàn ṣẹ̀sìn. Bí mùsùlùmí ọmọ sọ̀rọ̀ kọ́ mọ́ ṣépè, kí mùsùlùmí ọmọ sọ̀rọ̀ kọ́ mọ́ gbé èèyàn condition. Ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́sìn náà ní máa ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ mọ̀ wípé tagóyán ni wọ́n rí, ọ̀pọ̀lọpọ̀ ní erí táròkà. Ó di dandan, ilẹ̀ Yorùbá la wà. Àwọn nǹkan kan ń bẹ tí Yorùbá ojúlówó Yorùbá ó máa jà fún. A sì sọ fún yín, a ní ẹ má dẹ̀sìn pọ̀ má sà. Ṣùgbọ́n kò sí ṣòro tá a ní o jà àwọn ìjọba wa lọ. Torí pé wọn à ní ṣètò tó yẹ lásìkò tó wúlò. Wọn ò ní ṣe é. Eléyìí ló kan gbogbo lọ́balọ́ba láti bájọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ̀rọ̀ àtijọba àpapọ̀ kí wọ́n jọ ní àjọṣepọ̀ tó gún mọ́rán. Àwọn ará Bọ̀nú náà ti ń fẹ̀hónú hàn o. Wọ́n nígbà káàrẹ̀ ó ṣàbẹ̀wò, wọ́n ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ṣàbẹ̀wò sí torí pé ó jẹ́lẹ̀ Yorùbá. Wọ́n ní ò ṣàbẹ̀wò sọ́dọ̀ àwọn. Wọ́n lọ́mọ tí wọ́n sì kó lọ́dọ̀ àwọn ojú tìpínlẹ̀ Ọ̀yọ́ lọ, ẹ wo tá a fi ń yangàn eré ibú. Ẹ̀yin náà wò ó. Ṣé bẹ́nu tá a fi ń yangàn pé àwọn ọmọ tí wọ́n kidnap wọ́n pọ̀ ju tibì kan lọ? Ṣé nǹkan rí wá ni? Kì í ṣe pé wọ́n ra mọ́tò fáwọn èèyàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìsìn táwọn gba ààrẹ ra mọ́tò 50 fáwọn èèyàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ọwọ́ ara 30 fún wọn Bọ̀nú. Gbogbo ẹ̀yin tọ́rọ̀ bá kàn, ẹ ṣètò tó yẹ o. Kódà tí wọ́n bá tiẹ̀ wá dá padà ní ìsìn pé ìpínlẹ̀ kọ̀ọ̀kan kọ́ mọ́ darí àwọn agbófinró bẹ̀. Èyí ń rèé ṣàṣẹ tí ó múlẹ̀ ní ìsìn tẹ́jọ́ ń wò dìbò lọ́ọ̀kan tẹ́jọ́ mọ̀ tẹ́jọ́ ṣe fúnra yín. Ọjọ́ yé yín. Ṣùgbọ́n tí ibi tí koríko ibi tí erin méjì bá ti ń fa wàhálà, àwa koríko bẹ̀ tí ọmọ ẹ̀jẹ̀ náà rè kí ló dùn ọmọ pé tí wá ń yà. Ẹ̀yin olóṣèlú, ẹ̀yin agbẹnusọ, ẹ̀yin alátẹ̀lé, ẹ̀yin followers.
tẹ́ ń tẹ̀lé wọn, ẹ bá wa bá wọn sọ̀rọ̀, ẹ bá wa bá wọn sọ̀rọ̀. Ẹ wo ohun tíjọba fojú wa rí ní òní táwọn ọmọ fẹ́ ṣe WAEC, táwọn ọmọ lọ ṣe WAEC láago 8 alẹ́ pẹ̀lú condition tí ìlú wà. Ẹ̀yin pípù yìí ẹ mọ̀ dájú o. Ẹ sáré ibi tá a ti lè blame àwọn tó ń gbé yín rérìn. Irú kí ni bá ṣẹlẹ̀? Ṣé WAEC ń lọ ibì kan ni? Kí ló ní ẹ mọ́ postpone ẹ̀? Ẹ dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ wa ló jẹ yín lógún. Sọ̀rọ̀ wa náà ló jẹ yín lógún tó bẹ́ẹ̀. Táwọn ọmọ fi ń bẹ̀rẹ̀ WAEC láago 6 ìrọ̀lẹ́, aago 7, aago 8, ọmọ mi ò tí ì wọlé láago 9. Gbogbo ẹ̀ náà dẹ̀ ní ọgbọ́n olè ní. Kí ló àgbẹ̀ ṣe lóko tí ń dòru àfi tí ọba jíṣu ẹgbẹ́ wà. Ilé ìjẹ́kọ̀ọ́ fún gbogbo wa, pàápàá jùlọ olóyè Adélabú Pẹ̀nkẹ́lẹ́mẹ́s. Tẹ́ ẹ bá dupò, tẹ́ ẹ wọlé, àǹfààní wà fún yín láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba tó wà bẹ́ẹ̀ láti kó àwọn èèyàn yọ. Ẹ mọ̀ págbára ń bẹ́nu tẹ́ ẹ lò, owó ń bẹ́nu tẹ́ ẹ lò, ọgbọ́n ló ń bẹ́nu tẹ́ ẹ lò. Kò sí tó burú nínú gbogbo àwọn aspirant tí kálukú ní èmi kan lọ́kàn pé ó tí n bá dé ìjọba ni mo fẹ́ ṣe tèmi ni. Solution Oríyọmí Hamzat, Yunus Akíntúndé, all reps lọ́yọ̀ọ́ state, gbogbo yín àǹfààní ẹ kọ́kọ́ gbé ẹlẹ́yàmẹ̀yẹ ẹgbẹ́ tì. Tí house bá ń jókòó kò sí tó ní kẹ́yìn náà mọ̀ pèrè ayín. Kẹ́ ẹ mọ́ lọ kó lónìí ọjọ́ orí kọ́, Ṣèyí Mákindé sì ní number 1. Ẹ lọ rèé kóra yín bá. Àwa tẹ́ fẹ́ ṣèjọba lé lórí náà nìyí. Tẹ́ ẹ bá ti mọ̀ pé okay, oh God. Anyway ṣá, ó tán lẹ́nu, ó kù gùn. Gbẹ̀yẹn bí olóyè Adélabú Pẹ̀nkẹ́lẹ́mẹ́s, kò kí yín kú oríire. Ó bọ́ lórí tí kò ní bọ́ sórí èmi o, kò ní bọ́ sórí ẹ̀yin olólùfẹ́ mi o. Ààbò Ọlọ́run, ìṣọ́ Ọlọ́run yóò máa dájú lórí yín. Wọ́n wá fàsìkò ṣèkìlọ̀ fún gbogbo wa náà. Ìrìnàjò wa, ẹ jẹ́ kọ́kọ́ mọ̀ ìrìnàjò ìyàwó ẹ̀, ẹ jẹ́ kí ìyàwó mọ̀ ìrìnàjò ọmọ ẹ̀. Ẹ jẹ́ á máa rìnrìnàjò tó mọ́, ẹ jẹ́ á máa rìnrìnàjò tí wọ́n ó fi lè mọ ibi tá a lọ, ibi tá a rìn sí. Ẹ jẹ́ á máa rìn tìfura tìfura, ẹ jẹ́ á máa wọlé lákòókò. A mọ̀ pé ìṣọ́ Ọlọ́run kò sí sọ́kàn kan tó kọjá ẹ̀. Tòró tí ń yíwọ́ báyìí o. Bí ẹ bá lóun rìnrìn alẹ́, òun ò travel, ẹni wọ́n tó ń lọ gbé ní street ńkọ́, ẹni wọ́n lọ gbá mọ́nú ilé rẹ̀ tí wọ́n lọ gbé ńkọ́. Àpéjẹ aráàlú fẹsẹ̀ sí ó ti kúrò lọ́rọ̀ sí o.